A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Kọmíṣánná agbègbè fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Adamawa State Resident Electoral Commissioner (REC) Udu Yunusu Ari yóò fojú winá látàrí kíkéde Odúnjedupò gómìnà lábẹ́ òṣèlú All Progressives Congress (APC) Sínátọ̀ Aishatu Dahiru Binani gẹ́gẹ́ bí olúborí nínú àtúndì ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti sún ìkéde èsì ìdìbò gómìnà sí aago 11 àárọ̀ ọjọ́ Àìkú lẹ́yìn tí wọ́n ti kéde 11 nínú èsì àtúndì ìdìbò tí ó wáyé. Lẹ́yìn èyí ni kọmíṣánná agbègbè lọ sí ibi tí àkójọpọ̀ èsì ìdìbò ti ń wáyé ní ìlú Yola, ó sì kéde Sínátọ̀ Aishatu gẹ́gẹ́ bí olúborí ní déédé agogo 9 òwúrọ̀. Síwájú ìkéde yìí ni èsì ìdìbò ṣàfihàn wípé Binani ń tọ akẹgbẹ́ rẹ̀ tí í ṣe Odúnjedupò gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gómìnà Ahmadu Fintiri lẹ́yìn. Ìgbésẹ̀ REC yìí fa ìbínú káàkiri orílẹ̀-èdè ní èyí tí ó mú kí Odúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú PDP Atiku Abubakar pè fún fífi ọwọ́ ṣìkún òfin mú Yunusa Ari lọ́gán. Ní báyìí, INEC ti rọ ọmọ Nàìjíríà láti da ìkéde Ari nù. Nínú àtẹ̀jáde wọn ni wọ́n ti pe Yunusa àti àwọn òṣìṣẹ́ INEC tí wọ́n ṣe ìkéde ọ̀hún sí ìlú Àbújá fún àwíjàre. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti rọ Independent National Electoral Commission (INEC) láti tẹ̀síwájú nínú àkójọpọ̀ èsì àtúndì ìbò kí wọ́n sì kéde Ahmadu Fintiri gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ẹgbẹ́ náà mú ìkéde yìí wáyé níbi ìjókòó pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá nílùú Àbújá látẹnu akọ̀wé ìpolongo Débọ̀ Ológunàgbà. Ológunàgbà sọ wípé ẹ̀kọ́ ti ṣojú mímu látàrí gbogbo èsì ìdìbò tí ẹ̀rọ INEC gbé jáde. Fún ìdí èyí, kí INEC má jáfara láti ṣe ìkéde gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkójọpọ̀ rẹ̀ ní gbogbo ibùdó ìdìbò kí wọ́n sì kéde Fintiri gẹ́gẹ́ bí olúborí. Nítorí pé láì ṣe èyí, ẹgbẹ́ òṣèlú PDP àti ará ìpínlẹ̀ Adamawa kò ní í gbà. Ó wá ṣe àpèjúwe ìwà kọmíṣánná agbègbè fún INEC gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu kí wọ́n sì yọ ọ́ níṣẹ́. Bákan náà ni wọ́n pe rìpẹ́tọ̀ ọlọ́pàá láti fi ọwọ́ ṣìkún òfin mú un ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àná fún àjọ àwọn olùkọ́ Nigeria Union of Teachers (NUT) Dókítà Nasiru Idris ti jáwé olúborí nínú àtúndì ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Kebbi. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) kéde ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí olúborí lẹ́yìn tí ó la orogún rẹ̀ Ọ̀gágun Aminu Bande láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Akàwé gboyè Yusuf Seidu láti iléèwé gíga Usman Danfodio ni ó ṣe àkójọpọ̀ èsì ìdìbò ọ̀hún tí ó sì kéde wípé Nasiru Idris ni ó jáwé olúborí lẹ́yìn tí ó ti pa gbogbo òfin ìdìbò mọ́ tí ó sì ní ìbò tí ó pọ̀ jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Muhammadu Buhari gùn lé ìrìn àjò ti ẹ̀mí àti iṣẹ́ lọ sí orílẹ̀-èdè Saudi Arabia láti lọ dúpẹ́ lọ́wọ́ Allah gẹ́gẹ́ bí ó ti ń palẹ̀mọ́ ìyọ̀ǹda ipò fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Sínátọ̀ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ 29 oṣù karùn-ún. News Agency of Nigeria náà níròyìn wípé ààrẹ gbéra ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá fún iṣẹ́ ìlú tí yóò gbà ní ọjọ́ 9. Síwájú èyí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Garba Shehu gbé àtẹ̀jáde nílùú Àbújá nínú èyí tí ó ti sọ wípé ìrìn àjò yìí ni yóò jẹ́ èyí tí ó kẹ́yìn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ọ̀rọ̀ sísọ àti ọrọ̀ ajé akàwé gboyè Isa Pantami pẹ̀lú Malam Garba Shehu bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí pàtàkì ìrìn àjò ààrẹ lọ sí ilẹ̀ mímọ́. Wọ́n ní ààrẹ lọ dúpẹ́ fún àṣeyọrí ọdún 6 sísin orílẹ̀-èdè. Ààrẹ ni a gbọ́ wípé ó kọ́kọ́ balẹ̀ gàjẹ̀ sí Medina nígbà tí ó lọ ṣe àfojúrin sí ibi ìtàn ẹ̀sìn àti àkọsílẹ̀ àwọn mùsùlùmí ìṣáájú. Lẹ́yìn èyí ni ó kí ìjọba Saudi fún pípèsè ẹ̀rọ ìgbàlódé láti fi ṣe àgbékalẹ̀ ẹ̀sìn Islam fún mímọ́.
Buhari kí ìrun wákàtí 5 olójoojúmọ́ àti àdúrà tàràwíì ní Masjid Nabawi kí ó tó padà sí Mecca lójúnà Jeddah ní ìrọ̀lẹ́ Ọjọ́rú fún Hajj lẹ́sà. Ààrẹ àti àwọn ẹ̀ṣọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọba aláyé àti olórí ẹ̀sìn ni wọ́n dìjọ kí Umrah nígbà tí ó dé gbọ̀ngàn ńlá mọ́sálásí ti ìlú Mecca. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.